ló mú mi lọ́wọ́ yé mi ó yá wọ́n padà wá bá mi o ṣé o ti gbọ́. ẹ̀jẹ̀ wá wà mí lẹ̀ ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ ẹ ṣáà tí mo wá ń pariwo. ṣé ìwọ kójú sápò ni tó ń ṣe bí òròmọ adìyẹ. ó dà mo ti wá gbọ́ ó jẹ́ ti wá jà báyìí máa ká ó yá. ìyá ká ó sára ìwọ ṣe ya túnú láti rí obìnrin báyìí. ó ti bèrè owó nínú ilé mo ṣàlàyé pé ó pọ̀ lọ́wọ́ mi wọ́n náà sáré pé kò síṣẹ́ lọ́wọ́ mi báwo ló ṣe ń ṣe báyìí. ṣé báyìí tó ń forí tí bó ṣe ń yí mọ́ ìṣe kò dáa. ẹ má gbé yẹn wá fún mi láàárọ̀ yìí o mo sọ fún yín nìyẹn kẹ́ má gbé yẹn wá fún mi láàárọ̀ yìí o. ó lọ́rùn o láti kékeré tí mo ti ń gbé bùkátà yìí bọ̀ títí wàá dàgbà ní ìsìn wo ó ti sú mi ó lẹ̀ ti tó gẹ́ mi tí ẹ lè ṣe kankan mọ́ bí mo tẹ̀ ṣe wà. ṣé ẹ ti gbọ́ mo gbàgbé nì mi ò tètè rántí nígbà tá a ṣe fẹ́ra wa lójú ọ̀nà náà tẹ́ máa gbé ẹ̀bà wá tó ẹgbẹ́ màmá bá lọ jí ọbẹ̀ ìyá mi ibẹ̀ ló yẹ kí n ti fura wípé akọ́ṣe ìjáyé yín kò dáa rárá. ìyá ká ó. abaka. ṣé lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó wá ń da ọ̀rọ̀ lẹ̀ lé mi lórí ló ń sì règùn lé mi lórí wọ́n ń ṣayé báyìí ó mọ̀ kí mi náà kì í ṣe bẹ́ẹ̀ ohun tó dé ló ní ká mọ̀. gbogbo sórí tó bá ti wẹ̀ kó o kà lẹ́yìn kó fún mi lówó láàárọ̀ yìí kó o tó jáde bí bẹ́ẹ̀ kọ́ wàá ní kò tí máa fojú ẹ̀ rí láàárọ̀ yìí. sórí tí nǹkan bá ń ṣẹlẹ̀ kì í ṣe pé ká máa wá fi èébú ara tàbí ká máa ṣèrè nítorí oúnjẹ tó bá wà lọ́wọ́ mi èmi náà ń ṣèyàn báyìí máa ṣe é. ẹ ṣáà ti kọ́ bá kò kẹjá mi lóhùn ni kọ́ ará àdúgbò kọ́ máa mọ dájọ́ pò láàárọ̀ yìí o torí tẹ́ ẹ múra ní ìsìn kọ́kọ́kọ́ wọn lọ́kọ̀ ìyàwó ni yín láì mọ̀ pé kì í ṣọkọ ya sẹ̀. ìyá kására lórí tó dé tára àdúgbò bá fẹ́ gbọ́ jẹ́ kán gbọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. ẹ lójú tì nítorí tẹ́ bá lójú tì ní ṣé báwọn ọkùnrin ẹgbẹ́ tí ń ṣe ìṣẹ̀lẹ̀ ṣe ń ṣe mo bèrè lọ́wọ́ yín ni ṣé báyẹn ń ṣe ní ẹ fàárọ̀ ṣe nǹkan ọ̀kí ẹ fẹ́ mú ṣe lọ́jọ́ alẹ́ yín báyìí tó lọ́jọ́ alẹ́ la wà yìí o ọjọ́ alẹ́ lẹ wà yìí kí lẹ́yìn fẹ́ mú ṣe lọ́jọ́ alẹ́ yín òun ní kẹ́ sọ fún mi kí n kọ́kọ́ gbọ́ báyìí torí kò sí tẹ́ mú ṣe tẹ́ múra ní ìsìn táwọn ẹgbẹ́ yín bá rí yín wá ló ti tán ọkùnrin dé bó rí wọn ẹ ṣáà ti dá mi lóhùn. kò sí lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ á pọ̀ mi lọ ṣe. ẹ tún lọ ẹ ti lọ àbí inú ilé yóò ti lọ gbèdé àti yín ẹ wá bá mi ṣe ti gbọ́. dókítà ẹ̀yin mo wá rí ṣé kò sí. nǹkan kan wà lọ́kàn mi láti bí ọjọ́ mẹ́ta fúnra ara mi ni mo rò ó mo rí wípé iṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ kí mi àti yín kájọ máa ṣiṣẹ́ pọ̀. iṣẹ́ tí mo gbóríyàn tó wà ní ṣé ẹ̀yin jẹ́ pharmacist ní abẹ́ jẹ́ bí lab technician kò lè wọ́ọ̀kì náà àbí kílẹ̀ ń rò kílẹ̀ ń sọ̀rọ̀ ọ̀gọ̀ tí ò yé mi kò fẹ́ yé mi dókítà lèmi náà. dókítà mo dá yín lóhùn. ó dà pé ọ̀rọ̀ tí mò ń sọ kò yé yín ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín kó lè yé yín. ṣé rí ohun tí mo wá bá yín fún tí mo ní iṣẹ́ tí mo fẹ́ kájọ máa ṣe kì í ṣe pé bóyá mo fẹ́ máa gba abẹ́rẹ́ lọ́wọ́ yín fẹ́ máa bá yín gún abẹ́rẹ́ fún yàn kò dẹ́ ṣe pé mo fẹ́ máa lanú èèyàn fún ara mi ni mo fúnra mi níṣẹ́ ni mo rò ó dókítà ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀jẹ̀ tí ó wà lára mi oh God ẹ̀jẹ̀ kì í jẹ́ kí n sùn ó ti pọ̀ jù mo wá wò pé ẹ̀jẹ̀ yìí ní má kàn máa waste ẹ̀ ó kàn pọ̀ lásán ni kò sí nǹkan kan tí mo fi ń ṣe mo wá ṣe mọ́mọ́ mo wá ronú ara mi pé kí ni mo lè máa fẹ́ ṣe ẹ̀jẹ̀ yìí kí ni mo lè máa fi ṣe ẹ̀mí mi wá ní kí n wá bá yín pé èyí tí mo fẹ́ máa fi waste ẹ̀ tàbí tá a kàn wà jobless tá a wà jaglas tá a wà demenes tí ò ní wúlò ẹ̀mí mi wá ní kí n wá sí ọ̀dọ̀ yín pé kájọ máa fi ṣe business kí n máa tà á fún yín ṣé ọ̀pọ̀ àwọn mi wà láyé tí wọ́n nẹ́jẹ̀ lára jẹ́mọ̀ ó pọ̀ nínú ayé dánilẹ́lòmíì wọ́n ń rẹ̀jẹ̀ fún wọn ṣe kí nìkan ẹ̀jẹ̀ kìíní ti pọ̀ jù kódà tẹ́ ẹ bá fa ẹ̀jẹ̀ lára mi ní ìsìn jẹ́ kí n wò tẹ́ ẹ bá fa bíi 20 bag lára mi tó bá máa di ọ̀la mo ti ní 45 bag padà. ẹ kàn ń wò mí báyìí nì. bàbá káwó láwọn kan náà àti fẹ̀jẹ̀ báàgì pounds of blood la máa ń fa sáyẹ̀sì ọ̀dún bíi kíní pure water yẹn lọ ìyàwó kọ́ ṣe wá rí kò síbẹ̀ yẹn ṣe máa lẹ́jẹ̀ tó kó wá fa pounds yẹn 40 ẹ máa collapse. dókítà ó dà pé ẹ̀mọ́ tí mò ń sọ fún yín àti pátá àti pàǹsì àti pàǹsì
àní ẹ fa ń tẹ́ fẹ́ fà kúnlẹ̀ tẹ́lẹ̀ mi mọ bó ṣe ń ṣe ẹ̀jọ̀ kì í jẹ́ kí n sùn. ok. mo bá ń sọ ẹ̀ ń sọ pé pátákọ̀ lẹ́ ń fà kí ló kàn mí pẹ̀lú yẹn. ó dà mo ti gbọ́ ó dá máa ṣe ni ṣe rí ìṣòro tó wà ń di ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yìí ni pé ẹ̀jẹ̀ ti fọ́ lọ́jà o ẹ̀jẹ̀ ti fọ́ pátápátá because we have many donors tí wọ́n donate ẹ̀jẹ̀ lọ́fẹ̀ẹ́ lófò láì gba ṣíṣìn. wọ́n fẹ́ ṣòfò ni ṣé lórí burúkú ni wọ́n ni. ẹ̀jẹ̀ ò sínú téèyàn ń donate lọ́fẹ̀ẹ́ no for example níjọ́ kan tí mo wá sí hospital yín tí mo gbé Kausara wá aláboyún ó ní iye ẹ̀jẹ̀ tẹ́ gbé méjì lẹ́ gbé sókè papọ̀ fún tẹ̀ ń fún pọ̀. ṣé má ṣe báyìí fún mi. bàbá Káwú ṣe rí kò wá sí òkòlù méjì tá a gbé sókè fún yẹn àsọwọ́ ẹ̀ èyí kò ló kò gbé à bẹ́ẹ̀ ṣe wá sí ti ẹni ẹ̀jẹ̀ òjẹ́ ẹ̀sùn ẹ̀jẹ̀ òjẹ́ ìgbádùn pé orísun ẹ̀jẹ̀ o inú ìyẹn lọ́wọ́ gbẹ́kùn ẹ̀jẹ̀ sí bẹ́ẹ̀ ni kò wá lórí pétọ̀ ká kò fa as many pounds as we can. dókítà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ni pé bóyá ọ̀rọ̀ mi ò yé yín ẹ má jẹ́ ká ṣe é gbogbo lọ́fẹ̀ẹ́ tẹ́ ń sọ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀. èmi mo mọ ohun tó ń ṣe mí èmi dẹ̀ ni mo mọ ohun tí mò ń rò kódà tó bá jẹ́ ti gbà ni tó ti yé yín ní ojoojúmọ́ nfẹ́ máa wá tẹ̀fẹ́ máa ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí kó jọ yéra wa ẹ kò fẹ́ lẹ̀. bàbá Káwú ń dá máa ṣe nìyí ṣe rí ọ̀rọ̀ yìí ti yé mi dáadáa mi ní choice but torí pé mo jẹ́ family doctor yín ni tí n bá gbà ń sìn mo máa gbà á sílẹ̀ nílé ni torí kò sí kọ́sọ́mà tó ní ìdí ẹ̀ àwọn ta ní lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ àti ìlú débi ọ̀kan but màá gbà á lẹ̀ nílé níta máa ṣe nìyí ṣe rí per pound I will be paying you 2,000 naira. Doctor ṣé ibi tẹ́ ti kọ́kọ́ mú ọ̀rọ̀ yín lẹ́rù tí ń bà mí ẹ lè máa gbà sílé tẹ́ ẹ bá gbà sílé ẹ sanwó fẹ́ mi ẹ̀yin sábà máa kó ẹ máa kó sílé ẹ máa sanwó fẹ́ mi ẹ máa kó sílé ẹ máa sanwó fẹ́ mi ṣùgbọ́n ìṣẹ́ tó wá sọ gbẹ̀yìn yẹn dókítà ẹ sọ̀rọ̀ rí kó dá ẹ̀jẹ̀ yan ní kì í ṣe ẹ̀jẹ̀ ẹranko ó dà níbi tó le dé tẹ́ fi ń sọ pé àwọn èèyàn ẹ fẹ́ máa kó sílé tó bá worst to the core ẹ máa fẹ́ràn àìṣe lára ẹ̀ kò sẹ́ni tẹ́jẹ̀ tèmi ò bá lára mu bẹ́ẹ̀ fún wèrè àìṣe lára ẹ̀. ẹ kò ń sọ báyìí ni iṣẹ́ ti wà ní ẹ̀jẹ̀ dáhùn a lè gbèdé láàbùrú sí kó lọ ní infection. dókítà ẹni sùúrù ṣé tó bá jẹ́ tó ní infection ilẹ̀ tẹ́ sọ òótọ́ mo ní infection tẹ́lẹ̀ ó pọ̀ lára mi ṣùgbọ́n mo ti treat ẹ̀ láti bí iye àìtọ́sẹ̀ mẹ́ta mo ti treat ẹ̀. ṣèlú mi ni family doctor yìí. mo ti treat ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ treat ẹ̀. Oda ẹja ṣe báyìí ẹja close ẹ ká fún ní random price 3,000. ẹ fi nǹkan kan sí kiri ẹ. 3,000. dókítà kiri. tẹ́ ṣẹ́rí kìíní mo sọ fún bá nídìí ẹ̀ kì í ṣe pé àfẹ́bẹ́ ló nídìí akọ̀ nídìí ẹ̀ náà ní mo kò fi máa gbà á lẹ̀ lé ní kò dáyé ṣe bẹ́ẹ̀ àti ebi òun pàdé nídìí ẹ̀ 3,000. dókítà ṣé 3,000 náà lè fẹ́ sàn jálẹ̀. 3,000. n kò sí wàrà nǹkan tó ṣẹlẹ̀ ní pé mélòó lè fẹ́ fà lẹ́nu. 2 pounds. ó kéré dókítà tẹ bá mọ bí ẹ̀jẹ̀ tí n bá sùn sílẹ̀ ẹ̀jẹ̀ máa ń sọ̀dánù kó lára mi ẹ̀jẹ̀ àfàákù ẹjọ́. bàbá Káwú ẹ̀fọ́ kò wà. ṣé o gbé inú kíní iná ọ̀sìn ló mo ti àgírí 3,000 náà wà àwọn nǹkan tó yẹ kí n sọ fún ìṣáájú ni pé irú ìṣeré inú kíní kan iná láti máa rà ló mo ṣe láwọn kan lé náà ókè kò sí wàhálà ẹ jẹ́ ká lọ ṣe ìnínú bàbá Káwú ìkìlọ̀ rẹ o ṣe n ta fẹ́ máa ṣe black market ni o lẹ́jẹ̀ ń ti fi máa rà ilé lẹ́gbọ́n ìtẹ́bádé hospital wa ẹ dáadọ́ síra yín lọ́rùn ni o mi ìmọ̀ yín lọ hospital wa mi ìrẹ̀jẹ̀ lọ́wọ́ yín o ìtẹ́bá ti bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ ibi nìkan máa bọ̀ black market ni o. dókítà jẹ́ ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ìmùlẹ̀ lílì ọ̀rọ̀ àṣírí ni èmi náà fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ yìí ní ìfẹ́kẹ́nì kankan gbọ́ kó wà láṣìírí láàrin ìgbà tí yín ni. dín 3,000. 3,000. 3,000. mélòó lẹ fẹ́ fà mélòó lẹ fẹ́ fà. ṣe wò pé kí n máa lọ fẹ̀jẹ̀ ju ẹ má lọ ṣubú síbí. èmi aṣọ the problem ẹjẹ ìlẹ̀fà méjì ló fi. dókítà mi ò lè ṣubú. ẹjẹ àlọ́ ló. àná bẹ́ẹ̀ fa mẹ́wàá ẹ̀fà márùn. bàbá Káwú márùn. ẹjẹ àlọ́. ọ̀balẹ̀ ẹni ṣó. ìdẹ̀fẹ̀ jẹ̀rí o ṣé tí máa fẹ̀yìn ṣé kò ní léwu ewu kí tiẹ̀ ló fẹ́ ní ṣó lè léwu ni kò lè léwu ṣé màá máa fowó ẹ̀ jẹun díẹ̀díẹ̀ màá máa fi tún lè ṣe èyí tàbí rí nǹkan kan màá tó máa mọ́ tí ara mi á nà. dókítà mo ti lọ.
Daddy mi. Mo dẹ̀ ti ń pè é láti ọ̀pọ̀ láti ní ẹ̀dá mi náà. Bó ṣe ń pè mí mò ń dẹ lóhùn kí ló dé? Tó bá ti wà ní school, tó bá ní sọ pé iṣẹ́ wo daddy wa ṣe. Tó bá ti dórí ti ń bá mi nílé sọ̀rọ̀. Mo bá fẹ́ bèrè pé iṣẹ́ wo lẹ ń ṣe. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Orí ìwà àti ìyẹ́ ẹ ti dàrú. Torí mo mọ̀ pé ìyẹ́ ló máa tiẹ̀ sí mi. Ṣé bá ṣe ń jẹun ẹ̀mẹ́ta nínú ilé tọkàn àwa mẹ́tẹ̀ẹ̀ta tó ti balẹ̀ yìí kò tẹ́ lọ́rùn? Kó dé tẹ́lẹ̀ táàrọ̀ oúnjẹ kankan jẹ nínú ilé tó jẹ́ pé oúnjẹ kan ṣo la máa ń jẹ ìyẹn ló tẹ́yìn lọ́rùn. Mo tún wá ń lọ mò ń bọ̀ nínú ilé tí ń tutù ó wá ń bèrè iṣẹ́ tí mò ń ṣe. Ó lè ní mò ń jà ó mọ tó ṣẹlẹ̀ tó bá ti dé skul yín kó sọ fún àwọn ọmọ skul yín kó ní dáàdì tèmi o olè ló ń jà o tàbí assassin ló ń ṣe orí ẹ ti dàrú. Ṣé ọ̀rọ̀ ṣẹ́ dáàdì yín tó wà nínú subject ẹ fẹ́ ṣe ni àbí kí ni ọ̀rọ̀ ṣẹ́ nínú pé kọ́mọ lọ sí skul ó mọ ohun tó ń ṣe rárá idiot tó rí bó ṣe rí. Ìyá bá fẹ́ fìlì fọ́ọ̀mù nǹkan. Tí o bá ní làákàyè fíìlì fọ́ọ̀mù tẹ pé ó lè ní bàbá tiẹ̀ ń jà o tàbí assassin ní bàbá ẹ o aláìní làákàyè orí ìwà àti ẹ ti dàrú kó sì kó kókó iṣẹ́ tí mò ń ṣe ó ti dàbí tẹ̀. ìyáwùkù fi dídú ìyáwùkù fi dídú wà ń bí ìyáwùkù jàre máa fi bàbá káwó láyé pé mo lè torúkọ ọmọ mi sọ fún yí kó nǹkan ọ̀sára ìyáwùkù ìròyìn ayọ̀ ní tèmi o mo kàn ní wá ṣàlàyé fún ẹni o àdúrà mi ti gbà ọkàn mi ti balẹ̀ báyìí gbogbo owó tí mo jẹ pátápátá tó fi ń yẹ̀yẹ́ ara ẹ̀ kiri mo fẹ́ kó ṣí lẹ́dùn kí n bẹ̀ sọ fún ẹ kó tó wá sí kọ́kọ́ kó ọtí wá fún mi mo tún fẹ́ mu nǹkan wà wá sí gbogbo ẹ̀ pọ̀ màá wá sanwó ẹ̀ pọ̀. kí nǹkan ti wá láì tí gbowó tilẹ̀ ṣèbó lówó ti dé sọ́wọ́ tilẹ̀ fún mi bàbá káwọ́ kí ló dé má sọ mí dolórí burúkú. ìyàwó kù bọ́ọ̀lù yìí ń sọ̀rọ̀ bí sẹ́bí bọ́ọ̀lù mi mo gbéra mi wá bẹ́ẹ̀ mo dẹ̀ ń ṣàlàyé fẹ́ mo ní owó ti dé kó o fi ọkàn ẹ balẹ̀ gbogbo fẹ́ sọ gbogbo ẹ̀ pọ̀ ṣé tó bá wá kọ́ ti wá tí mo wá mu ọtí màá tó mo fẹ́ kó kó mi tí mo ní ọkọ ti wá mi ìdáni ìsọkó mi. bàbá káwọ́ mo mọ̀ pé ẹ lè sá máa ń kówó tilẹ̀ tẹ́lẹ̀. ìyàwó kù onídìí kò ń ṣí ṣébí bọ́ọ̀lù mi mo gbéra mi wá síbí kó ọtí fún mi gbogbo iye tó bá jẹ́ àtìyí tí ń bá mu màá sọ́pọ̀. bàbá káwọ́ kíni bàbá káwọ́ kíni dídídú sí wàhálà dídídú. bàbá káwọ́ ó yá dáhùn. tí mi bá gbowó tí mi lé ní wàhálà ni o. wàhálà ni o. òun fojú ọ̀nà owó kú rèé irọ́ o. kò sí iye tó lè pè wàá gbà pé ní ìsìn. customer always right èwo ni kí n mú wá bẹ̀. fún mi ní gold break. mélòó. kọ́kọ́ kó mẹ́ta wá ná. mẹ́ta kó mẹ́ta bàbá wá ná. ká owó ní gígùn fọkàn ẹ balẹ̀ kò mọ̀rọ̀ èèyàn tí mo jẹ́ ó ń fojú àná wò kú mi. Kásárà. Ọ̀pá. Mo wà. Bó ló lọ? Wo òde náà ni mo wá jẹ́ àwọn ọ̀rẹ́ mi. Lárí bọ́. Ó ti ṣe assignment náà bí? Mo tètè ṣe ọ̀rọ̀ ti assignment mo ti ṣe ó ti wà successful. Ok, kí wá ní? Ṣé rọrùn fọ́ọ̀mù yẹn lásán? Ó ti sú mi. Fọ́ọ̀mù yẹn everything ni mo ti ṣe nínú pé kì í ṣe nǹkan nínú fọ́ọ̀mù mo ti fill everything. Tí dádì mi ṣe gangan ló fún mi ní problem. Kí ló pa ẹ̀ ṣé kò tí mo sọ pé ó ń pa ẹ̀ ní. Mo yé mi ní iṣẹ́ dájẹ́ bíi ti báwo ṣé òun ṣe dájẹ́ ń ṣe nàbí kí ló fẹ́. Èmi àti dádì mi kọ̀ jọ ń gbélé ni. Èmi àti dádì mi kọ̀ jọ ń gbélé mi ì lè sọ pé ṣé báyìí dádì mi á múra láàárọ̀ wọ́n á jáde lọ wọ́n á dé lálẹ́ wọ́n á fún oúnjẹ lẹ̀. Wọ́n kò mú wa mọ́ṣẹ́ tó ń ṣe pàtó gangan mi ì lè sọ pé ṣé báyìí ni dádì mi ṣe. Báwo mi ṣe máa parọ́ mọ́ dádì mi? A ní mi mọ́ṣẹ́ sí dádì mi ń ṣe mi ò tiẹ̀ mọ̀ kọ́ tí mo fẹ́ fi sí bí occupation yẹn rárá àtọ̀. Ó tiẹ̀ ti sú mi. Ó wàá lè béèrè lọ́wọ́ mọ́mì àbí báwo lè ṣe máa gbé tó ní mo ṣe dájẹ́ ń ṣe. Mo béèrè lọ́wọ́ dádì mi ní orí ìtòṣe nítorí pé mo ti ń jẹun mo ti ń yó mo ti ń raṣọ mo ti ń wọ bàtà ni mo fi ní gọ́ọ̀tà láti wá béèrè pé iṣẹ́ wo làwọn ń ṣe lọ́wọ́ wọn tó bá wọ̀ mí kémi kò lè síbẹ̀. Dájì ṣé o wá trust dájì náà ṣe máa jalè. Wo má jẹ́ ká fàrọ̀ yìí kó gùn báyìí kó tó bá ti wù mí ni mo fẹ́ lọ kọ́ sí mo lè kọ́ kápẹ́ńtà.
mo lè kọ́ shoemaker kò sí nǹkan tí mi lè kọ́ síbẹ̀ nítorí ẹni tó ní ká kọ́ṣẹ́ gan tá à ń béèrè iṣẹ́ lóye tí kò mọ ẹ̀kọ́ tí kò fún wa lé sí iṣẹ́ tó ṣe gan kí ni ọmọ tí mo tẹ̀ fún ọmọ tí mo fẹ́ ṣe gan torí ọ̀rẹ́ ó yá kí kúkú fi fọ́ọ̀mù sílé kí n má mú lọ. wọ́n ní ká mú fọ́ọ̀mù yẹn wá Monday báwo ló ṣe fẹ́ ṣe rà ẹ̀. owó tiẹ̀ ti sú mi ṣé ó ṣàǹbọ̀ school ní Monday a máa pàdé ní Monday ọ̀rẹ́ mi a máa pàdé ní Monday ó ṣe jàre ó dàbọ̀ okay. Lórí Ọlọ́run ṣe dáadáa fún yàn. Olówó ló máa kú rẹ̀. Aláwàlà ẹ̀. Olóṣù ò lè kú rẹ̀. Olóṣù ò lè kú rẹ̀ lóòótọ́. Wàhálà ẹ̀. Bàbá Káwó. Ṣé rí kò dìgbà téèyàn bá ní billions kó tó jayé. Pé bá tí mo ti ń lo irú life tí mo ń lò yìí, gbogbo ìgbésí ayé mi ó slip. Pé ó ti split. Ó slip. Ó ti bàjẹ́ yẹn. Bàbá ti split. Ó ti bàjẹ́ yẹn. Mo jẹ́ àwọn ọmọ olórí burúkú ọmọ burúkú. Èmi gbọ́ ìròyìn. Ó rò pọ́ tí pa mí débi kó o ṣe pè fún mi kí n má dé. Orí ẹ̀ ti dàrú. Mo ló slip. Ó split. Àwọn ló lọ o. Mo fẹ́ sọ̀rọ̀ kankan. Pẹ̀lẹ́. Torí nígbà tí kò sówó lọ́wọ́ mi. Olóòbùkú lobìnrin. Sórí gbogbo ọkùnrin tó bá gbóbìnrin sílẹ̀, orí ọkùnrin ẹ ti dùn. Lórí ọkọ ló yẹ kí n mọ̀, mo àjọ òṣòwò lọ́wọ́ mi. Olóòbùkú ni ọkọ o. Ìyàwó yín àbí? Onídàáfún. Àṣẹ onídàáfún. Ó ní mi lára. Ẹgbẹ́ àti mo máa ń ṣe business tó wọdé. Ojoojúmọ́ kò ń jẹ́ kí n ní ìsinmi. Pàgò ti pọ̀. Ìjẹ́ obìnrin ni ẹ. Ilẹ̀ ti kún. Bàbá Káwó, mo fẹ́ rí fọ́rọ̀ kan. Ṣé rí business tẹ̀ ń ṣe tí ẹ fi ń rí ṣe báyìí tí ògbó lẹ̀ fi ń kú? Mo fẹ́ kẹ́ ẹ já mi sí i. Èmi náà fẹ́ máa ṣe orí business mo fẹ́ bá àwọn lọ́la tó. Ẹ má fún mi lẹ́jà kìíní. Ẹ kọ́ mi bó ṣe ń pa ẹ̀yà. Tí n bá gbé rí tọ́rọ ẹyẹ mi délẹ̀délẹ̀ business tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èmi náà fẹ́ máa ṣe irú ẹ̀. Ṣé o lè ṣe wà ẹ sábà fa pátá mẹ́ta lára wẹ̀rẹ̀ ṣáájú títí mọ́. Mo gbọ́ pátá ẹja mi sì dágbé pátá náà lè ń kó wọlé ẹ jẹ́ ká jọ máa ṣíìpù ẹ̀. Èmi ò kó bá ṣùgbọ́n ó ń ṣàánú lójú. Bísẹ̀sì mi ṣe yàtọ̀ sí gbogbo bísẹ̀sì orí burúkú tí ó jèrè. Ẹ fọ̀nà wá o. Ẹ fọ̀nà wá o, kò sí wàhálà. Tí ìtẹ́ jẹ́ pé ọrùn yìí náà là ń gba gbogbo ẹ̀. Ìyá ìdá, àgbà tí a bì. Ìyá ọlọ́tí. Ọyìn bá mi. Ìyá ukù. Ẹ̀kọ́ tí wá fáwọn ká tó jalè. Mi ò dé bí kọ́ ti bí máa tutù. Àwa náà yẹ sọ́lá. Sọ́lá náà fi tutù. Síbẹ̀ síbẹ̀ lọ́sí ọ̀rọ̀ ìgbẹ́ tá à ń ta. Ẹ jẹ́ fún mi tẹ́kẹ̀rẹ̀ mọ́ mọ́ sí Lórí lẹ́yìn. wèrè olóògùn tó wà lọ́wọ́ òsì rẹ̀. Mi ò débẹ̀ kí máa mọ̀ sí mi. Òsì mẹ́rin ló ń jẹ́ yìí. Ìyá Ẹ ti lọ lé nì. Ẹ dúró díẹ̀. ilé àwa o. Bàbá rèlé o. Bàbá. Bàbá rèlé. Bàbá rèlé o. Mi ò mọ kí débi kí n má mọ ohun tí mò ń ṣe. Bàbá tiẹ̀ ló máa relé. Èmi ò yó. Èmi ò ṣe tán kú. Wàhálà èmi ò yó. Ebi ò pè mí náà. Bàbá Káwó. Ẹ máa ti gbàgbé. Ẹ ti gbàgbé kinní yìí o. Ẹ ti gbàgbé o. Ẹ̀gbọ́n kan bẹ̀rẹ̀ yẹn. Ibi tó máa ń pè mí sí ti bá bẹ́ẹ̀ lọ sí ìlú. Business. Bàbá Káwó. Ìyá lọ́tí tó bá tún mú nǹkan kan lẹ́yìn tí mo kú omi ẹ bá kọ́ sàkáǹtì. Ó sọ wẹ́pọ̀. Mi ò dín níṣẹ́. Bàbá Káwó mi ò níṣẹ́. Ayé ni ọ̀lẹ̀ ń jẹ kú o. Bàbá Káwó. Bàbá rẹ̀ ní tó sọ pé. Bàbá. Bàbá Káwó ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́.
dókítà mo jẹ́ fẹ́ sọ wọn kan fún yín bí ẹ bá ṣe ń bọ̀ yẹn bó ṣe ń bi pé òye kọ mi ṣé kò sí nǹkan tá a lè lò sọ̀rọ̀ olóyè tí mò ń sọ ní gbogbo ìgbà yìí. ṣé mọ̀ nǹkan ṣé mílìkì tí mo ní kẹ́ máa lò yẹn ẹ ti mú láàárọ̀ yìí. dókítà ẹyọ kọ̀ọ̀kan lẹ́ni kí n máa lò mẹ́ta ni mo mú ó lè máa ṣe dáadáa. ìyẹn náà ti pọ̀ ju bíbélì gan sọ ó ní ká dín gbogbo nǹkan wà ní ìwọ̀ntúnwọ̀nsì ṣé níbẹ̀ ilé iṣẹ́ yẹn á ti máa kópo èdè blood overflow ní ń bọ̀ yẹn etiquet ẹ pẹ̀lẹ́ but ẹni sùúrù níta sọ lẹ́yìn kan ẹ̀ nínú ilé yẹn kì í ṣe ọ̀rọ̀ àgbàlagbà ara yín lẹ jẹun nígbà tá a fa last drop of blood lára yín tẹ̀lé ká ró láì ṣe kọ́ ní. dókítà èmi tí mo ní kẹ́ ró tèmi yé mi ṣé ẹ nígbà tá a fa ìkan tó kún eré lájì yẹn mo fẹ́ kó òun náà kún ọ̀rọ̀ ilé pẹ̀lú mímú tí mò ń sọ dókítà ìgbà tẹ ní ẹ̀jẹ̀ tó ẹ̀ẹ́dẹ̀ fún tẹ bá fún àtúrò wá kún. bàbá káwó ṣe rí tó bá ní the end òun ló pín sinimá o ṣe rí ilé kejì tí òkú yẹn ibi tí ẹ̀jẹ̀ ilé tó kù lára la fi fà yẹn kò sí kankan mọ́. dókítà ẹ fi ní kí n máa mu míìkì tí mo mu èyí tẹ́ fi ní kí n máa mẹyọ kọ̀ọ̀kan mẹ́ta mo mu lánàá. bàbá káwó ṣe rí èkejì tí ẹ̀pẹ̀lẹ́ èkejì tí òkú yẹn tẹ bá ń gbọ́ tó bá ní the end ló pín sinimá the end ẹ̀jẹ̀ yìí ilé tó kù lára yín la fà òun la fà yẹn ẹ wọ́n níṣẹ̀lẹ̀ ẹ máa wọlé àwọn máa sọ yín later bẹ́ẹ̀ ṣe lọ sí nínú kí n máa lọ ẹ need àti rest. dókítà ẹ má sọ bẹ́ẹ̀ ṣé wo mi mo ṣe lọ yìí ọ̀dọ̀ ìyàwó kù ni mo ń lọ. ẹ gbà mí. gbọ́dọ̀ má dé ọ̀dọ̀ ìyàwó kù ńgbà tí mo ti rí ṣéǹjì gbà ṣé tí n bá dọ́dọ̀ ìyàwó kù gbogbo kí n rẹ́sì màá máa rẹ́sì gbogbo ẹ̀pọ̀ ńlé dókítà. ìwàkọ̀ ẹ má lọ ìyàwó kù ọkọ ilé nígbà máa lọ ilé. dókítà ẹ jẹ́ mi. ìwọ kì í ṣe bí ibi kọ ẹ̀rọ adélé rárá ibi kọ ẹ̀rọ kì í ṣe bí ẹ̀rọ adélé. dókítà tó bá dọ̀la mo tún ń bọ̀ tó ń bá ti kó lọ́dọ̀ ìyàwó kù owó yẹn ní òótọ́ nǹkan. ẹ má yìí ti wà lọ́la màá pè é ilé tí mo gbà mí sí ìta kò sí wàhálà ilé ẹ ṣe ẹ bá kílé o ẹ bá kílé wọ́n ń gbọ́ ikú pa òwò ṣòkòtò fẹ́ mú ẹ̀ sọ́lẹ̀ ikú pa ẹ̀bẹ̀ ìyá gbà mí nígbà tá a fa last drop of blood lára èèyàn tó ní ká ró láì ṣe kó ní tó bá ti délé gbọ́dọ̀ gbọ́dọ̀ ọ̀dọ̀ ìyàwó kù ni wọ́n máa ti ọkọ́rọ́ tí ọ̀dá wọ̀ sí eré o. ayé ni mo lè jẹ fún o bàbá rẹ ní tó sọ pé mi ò ní gbáyé iṣẹ́ ni iṣẹ́ lolúwa rẹ̀ máa ṣe fún ilé ayé yìí dùn mọ́ nílẹ̀ pajápajá òṣì kí ló múyàn lẹ́sẹ̀. ẹsẹ̀ yóò máa ṣe é gbé. Daddy mi. Daddy mi. Daddy mi. Daddy mi. Daddy mi. Daddy mi. Bàbá oníṣòro jọ wojú mi ọkọ mi jọ. Lẹ́yìn ẹ̀ sọ̀rọ̀ kan ní sọ̀rọ̀ ìgbà tó bú mi ọ̀nà mi ò kí n fowó lẹ̀ ẹ̀mí mi wá sọ fún mi wípé kí n lọ sọ́dọ̀ nọ́ọ̀sì tó wá ń tọ́jú wa mo wá sọ́dọ̀ nọ́ọ̀sì mo wá bí mo ní kọ́lẹ́lì ló ń ta ẹ̀jẹ̀ lóyún 3,000 ló ń ta ẹ̀jẹ̀ mo wá wò ó wípé kò sí nǹkan tá a fẹ́ jẹ ńlé ẹ̀jẹ̀ dẹ̀ pọ̀ lára mi bá wá ní kó mo bá mi fọ ẹ̀jẹ̀ ara mi ká máa fowó ẹ̀jẹ̀ o ó wá jẹ́ pé àgbòwò dàpọ̀ láti jọ́ tèmi náà fi ń ṣe fàájì mo fi mọ̀ sí owó ẹ̀jẹ̀ ara mi là ń ná. Bàbá Kẹ́hùn ti pa mí o. Tó ẹ̀jẹ̀ ló ń tẹ ẹ̀jẹ̀ rẹ̀ ló ń tẹ láti tó ẹ̀jẹ̀ ló wá mú báyìí ọ̀dọ̀ ẹ̀dì wá dé.
yẹ pa mí. Kánsẹ́là ṣe ò ráyè sórí nǹkan tí bàbá ẹ̀ ṣe fún mi báyìí. Hello madam, mo ń gbọ́ yìí. Ṣé ilẹ̀ wa kókò sókè fún? Oyún oṣù mélòó lẹ pé ní ògógóró? Ṣé ilẹ̀ wa kókò sókè fún oyún oṣù mẹ́fà? The simplest act to perform. Ẹ wo bí ẹgbẹ́ ìṣọ̀kan fún yín. Èmi ò ní sẹ́bìlì tí mo ṣe mi màtátà o. Oyún mò ń ṣẹ́, oyún mò ń yọ. Ṣé tí oyún bá pé 8 months? Oṣù yẹn rọ̀ lórí ẹ̀ láti fàyọ nìyẹn. Ẹ máa bọ̀, ẹ̀jẹ̀ ẹ̀kan máa bọ̀ àwọn o. Tí ìbejì bá pé 10 months 12 months ẹ máa gbé bọ̀. Ìyẹn ní ìrìn jù. Màdàmá ẹni sùúrù, àwọn kọ́sọ̀ mi ti dé. Àbúrò mi ti rẹ̀ ní gbọ́tọ̀ owó ọmọ tó yà wèrè. Ìwọ́n fẹ́ ní lọ́kọ̀ọ́. Ìwọ́n kọ́ mi lọ́kọ̀ tẹ̀jẹ̀ oúnjẹ jẹ lára ọkọ mi. Ẹni náà ló máa tẹ̀ ọ́ tẹ̀jẹ̀ gbé oúnjẹ ojú ọmọ kọ̀ sọ́gbọ́. Ẹ dúró ẹni sùúrù. Àǹtí egbèrè ẹdún kí ló dé? Ṣé ẹ̀yà wèrè? Ṣé bí egbèrè lè wà? Tẹ́lẹ̀ gbèrè. Ẹ talẹ̀ yín. Orí yóò burú. Talẹ̀ yín. Tẹ́lẹ̀ yín gbẹ̀jẹ̀ lára ẹ̀. Ní ìgbẹ̀jẹ̀ lára everybody. Àwọn tó bá wá bá yín bí awúrà tẹ̀ ń fa ẹ̀jẹ̀ lára ẹ̀ tẹ́ ẹ̀jẹ̀ lára ẹ̀ kọ́. Ẹ dúró bàbá káwú. Ní ìgbẹ̀jẹ̀ lára bàbá káwú business àjọ ń ṣe. Ṣé sọ fún pé mi ò fún un lówó ni? Owó ẹlọ́lẹ̀ ń fún. Ẹlọ́lẹ̀ ń fún. Ṣèbí bá gbọ́dé nàlẹ́ máa mú fún tó máa mú wáyé. Ẹlọ́lẹ̀ ń fún. Ọ̀ṣẹ́ ti ní bẹ́ẹ̀ yẹn sìn. Ẹlọ́lẹ̀ ń fún. Ẹ ní sùúrù. Ẹ yẹ kẹ́kẹ́ bí mi lọ. Ẹ tún sọ ẹ má máa kọ̀ òkúrù bá yẹn. Ṣé rí bàbá káwú tẹ̀lé ní sọ yẹn? Tó bá ti ta ẹ̀jẹ̀ fẹ́mi 3,000 ni máa ń fún. Ṣé ẹ rí tó ní pé jẹ́ black market ni o tó jẹ́ fíìsì wọn ló wá ni 1,700 lára o. 1,700 lára. Lẹ́yìn ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni. Ayé ti bàjẹ́. Ayé ti rí. Ẹlẹ́dàá yìí ló máa jẹ́ fún yín. Bẹ́ẹ̀ sọ mí lórí ọ̀sán gan. Ẹlẹ́dàá yìí ló máa jẹ́ fún yín. Orí mi ló máa jẹ́ fún yín. Àwọn sùúrù. Ló bí ìgbàgbọ́ ń sọ